agbébọn ṣekú pa èèyàn mọ́kànlá níbi ibùdó ìgbafẹ́ ní South Africa. Wàhálà dé o. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè South Africa ti bẹ̀rẹ̀ ìwádìí o láti ṣàwárí àwọn agbébọn kan tó yìnbọn pa èèyàn mẹ́sàn-án tí ọ̀pọ̀ míì sì tún farapa. Iléeṣẹ́ ọlọ́pàá sọ pé ọkùnrin 7 àti obìnrin 2 ni wọ́n pàdánù ẹ̀mí wọn o ní Bacasdar lẹ́gbẹ̀ẹ́ Johannesburg lẹ́yìn tí àwọn agbébọn kan tí iye wọn tó 12 ya wọ ibùdó ìgbafẹ́ kan nínú ọkọ̀ 2 tí wọ́n sì ṣínà àbọ̀n bolẹ̀. Nǹkan bí aago kan òru ọjọ́ àìkú ọjọ́ 21 oṣù kejìlá ní ìṣẹ̀lẹ̀ náà wáyé o gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe sọ. Àwọn agbébọn náà ṣínà àbọ̀n bolẹ̀ báwọn èèyàn ṣe ń sá àsálà fún ẹ̀mí ara wọn. South Africa jẹ́ ọ̀kan lára àwọn orílẹ̀-èdè tí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn ti wọ́pọ̀ jùlọ ní àgbáyé. Èèyàn 63 ni wọ́n pa ní ojúmọ́ láàrin oṣù kẹrin sí oṣù kẹsàn-án ọdún 2025 o. Ohun tó sábà máa ń fa ìpànìyàn gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe sọ ní àríyànjiyàn, ìdígunjalè àti ìjà àgboro láàrin àwọn géńdé. Ìdí tí wọ́n fi ṣe ìkọlù yìí kò tí ì yé ẹnikẹ́ni báyìí o. Níbi ìkọlù yìí igbákejì kọmíṣánná ọlọ́pàá ẹkùn Fred Kekana sọ fún akọ̀ròyìn wípé àwọn tó ṣe ìkọlù náà ní ìbọn AK-47 lọ́wọ́, wọ́n sì ní àwọn ìbọn kéékèèké náà pẹ̀lú. Ó sọ pé àwọn tó ṣe ìkọlù náà ṣínà àbọ̀n bolẹ̀ lásìkò tí àwọn èèyàn ṣe fàájì ni o. Kekana fi kún pé ìta ibi ìgbafẹ́ náà ni wọ́n ti yìnbọn pa àwọn 2 lásìkò tí wọ́n ń gbìyànjú láti sá lọ, tí ẹnìkẹta sì jẹ́ awakọ̀ èrò eléyìí tó wá jẹ́ èèyàn kan sílẹ̀ o. Nígbà tó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀, olùgbé agbègbè náà júwe bí ìṣẹ̀lẹ̀ ìbọn yíyàn sì di ohun tó wọ́pọ̀ ní alaalẹ́ ní Bacasdar. Àwọn ọ̀daràn máa ń ṣe bó ṣe wù wọ́n níbí ni o, ẹni náà ló sọ bẹ́ẹ̀. Àwọn ìbọn yìí alaalẹ́ ni wọ́n máa ń dùn lákọ̀lákọ̀, tí ilẹ̀ bá ti ń ṣú lọ a ti mọ̀ pé ìró ìbọn máa bẹ̀rẹ̀ o, wọ́n sì máa lágbára. Wọ́n máa ń dà wá láàmú gidi ní àdúgbò wa. Àwọn ìbọn mílíọ̀nù 3 tí wọ́n ní ìwé àṣẹ ló wà ní South Africa, ṣùgbọ́n iye èyí tí kò ní ìwé àṣẹ náà ó tó 3,000 o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni àjọ Gideon Dewberry eléyìí tó jẹ́ àjọ àwọn tó níbọn ní orílẹ̀-èdè South Africa sì sọ. Àpapọ̀ iye èèyàn tó wà ní South Africa jẹ́ mílíọ̀nù 63. Níbẹ̀rẹ̀ oṣù yìí kò dín ní èèyàn 11 tó fi mọ́ ọmọdé kan ni wọ́n ti yìnbọn pa o ní ilé kan ní Pretoria. Ìròyìn ẹjọ́ yẹn tó fún ti àkókò ikú níjú báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pẹ̀ka, ẹ máa fèròǹgbà yẹn sábàlá àríwísí o. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.